Orúkọ tèmi a máa jẹ́ Ọ̀ṣúnníkẹ́ Motúnráyọ̀ Ọlọ́ṣundé Àdùnní Oníṣọ̀pọ̀nà ọmọ Òbílẹ̀yẹ, ọmọ bíbí inú ìlú Ọ̀tà Ìgànmọ́dé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀tà. Agboolé wa jẹ́ Ìgà Ìsélé. Abúlé wa jẹ́ Oko Agboro tàbí Onígbodò. Ibẹ̀ ni wọ́n bí wa sí. Ìyá mi dẹ̀ jẹ́ Àǹbẹ̀lọ́hùn. Bẹ̀tì lábúlé yẹn Ọlọ́run ṣe ìyanu fún wọn. Wọ́n bí ọkùnrin, wọ́n bí obìnrin tó sì jẹ́ àbírú àtàbíyè ni. Tún tá ń pè ní òrìṣà olóde. Ohun tó ní agbára ni, ohun tó lágbára ni. Ṣí ọtí yẹn sílẹ̀. Ohun tó lágbára ni, òrìṣà tó dára ni. Òòṣà yẹn ló de mi fún ìyá mi torí àbíkú ni mí. Ìyá mi jẹ́ Àǹbẹ̀lọ́hùn. Nígbà tán tún bímọ, ọmọ tó bẹ̀rẹ̀ sí ní lọ ń bọ̀. Òòṣà yẹn wá ní pé ó máa bímọ kan o, ọmọ yẹn ò ní lọ mọ́ ṣùgbọ́n ọmọ tòun ni ó máa jẹ́. Ìgbà tí wọ́n dẹ̀ máa bí mi, ìdí òòṣà yẹn náà bí mi sí. Ìgbà tán máa bí wa, wọ́n rí àwọn àpẹẹrẹ kan ní ara wa tí wọ́n fi mọ̀ pé ọmọ yìí òòṣà bàbá yìí gangan ni ó gbé wọ̀ wá sí ayé. Bí tí à ń dàgbà sí, tó bá ti di bí oṣù mẹ́ta, wọ́n gbọ́dọ̀ lọ fa orí yẹn kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí òrìṣà yẹn. Òrìṣà yẹn sọ fún wọn pé kán lọ dákọ̀sẹ̀ jáyé. Wọ́n dákọ̀sẹ̀ jáyé. Wọ́n ní olóòṣà lọmọ yìí, ẹ gbọ́dọ̀ yàn lé lọ́wọ́. Wọ́n dẹ̀ máa jẹ́ ni tí gbogbo èèyàn máa mọ̀ ṣùgbọ́n ṣẹ́ rẹ bàbá ẹ̀ ló máa jókòó tì torí bàbá mi jẹ́ oníṣègùn, àgbẹ̀, ọlọ́dẹ. Pé iṣẹ́ dádì mi ni mo máa jókòó tì. Wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ sí tọ́ wa lọ díẹ̀díẹ̀ náà. Bẹ̀tẹ̀ àwọn àpẹẹrẹ tán rí yẹn tó bá yẹ pé bí ayé ìsìn ni, ìsáyédà kí ọmọ yẹn jẹ́ èèyàn àbí kó tún jẹ́ ọba kan náà àbí káwọn òbí ẹ̀ là. Nítorí nígbà tí wọ́n máa la ọwọ́ mi tí wọ́n pa nítàn, wọ́n ní wọ́n bá ẹ̀rọ wò ní ọwọ́ mi. Ó tún ní àmì kan tán bá ní ọwọ́ òsì. Ó ní àmì kan tó wà láàrin orí. Ó dẹ̀ ní bí pé kéèyàn bímọ nísìnyí kó di ọwọ́ méjèèjì. Ọmọ tá a bí tó yọ ní abẹ́ ẹyẹ tó wá fi orí lélẹ̀ tó di ọwọ́ méjèèjì tó wá gbórí yẹn lé ọwọ́. Tí wọ́n bá bímọ bẹ́ẹ̀ yẹn, ọmọ alágbára ni wọ́n pè ní ayé àtijọ́. Ó dẹ̀ máa ní àwọn ètò tán máa ṣe tí ọmọ yẹn máa lè fi ṣubú sílẹ̀, tán máa lè fi gbé ọmọ yẹn láti wẹ̀ fún. Tó bá yẹ pé bí ayé ìsìn ni, bí wọ́n máa fi agídí gbé lu ọmọ yẹn ṣubú, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ìlú kan máa gbá. Wọ́n á ní pé bóyá kò mí dáadáa àbí nǹkan kan ni ò sí ní ara ẹ̀. Tó bá jẹ́ bí ayé ìsìn, ayé àtijọ́ ewé òrìṣà ni wọ́n máa já. Tó bá dẹ̀ ti pápọ̀ tán ti fi kán ọmọ yẹn lára, ó máa ṣubú fúnra rẹ̀. Ó máa la ọwọ́ tó dì yẹn. So àti ibẹ̀ lọ́wọ́ ni wọ́n gbé mi, wọ́n wẹ̀ mí, wọ́n ṣe ọbẹ̀ tí gbogbo nǹkan àwọn àmì ńláńlá ni wọ́n rí. Tí wọ́n tẹfá fún mi. Odù fá àkọsẹ̀jáyé mi jẹ́ Ọ̀ṣẹ́tura, wọ́n tẹfá fún mi Ọ̀ṣẹ́tura. Bàbá mi gbìyànjú, abiyamọ ni dádì mi. Wọ́n gbìyànjú gan. Padà ṣe ń bábọ̀ nìyẹn, a máa rí abọ́kùnrin, abóbìnrin. A padà sí di òòṣà yìí náà ni. Òòṣà tán fi bí mi yẹn gangan ni mo wá padà jókòó tì lónìí. Ẹ rí pé ṣe la ṣí ọtí sílẹ̀ ká tó lè sọ rárá. Àwọn èèyàn, mo gbà ládùúrà pé kò ní àwọn èèyàn lè mọ̀ lọ́dún yìí. Nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ kan ó máa dàbí kí èèyàn máa parẹ́ díẹ̀díẹ̀. Àwọn ẹlòmíín para wọn díẹ̀díẹ̀ ní ìsìn. Ní àwọn tó sọ pé ọlọ́ba lọ́yẹ́ làwọn, oníṣọ̀pọ̀nà làwọn, wọ́n ń para wọn díẹ̀díẹ̀. Torí pé bí pé kí ibi tájọ́ kò sí ní ìsìn kéèyàn kàn mú bí jígà kó máa fi sọ lẹ́gbẹ̀gbẹ̀. Ṣe pé one day ló máa dà wò. Òun ò dẹ̀ ní mọ̀ pé nǹkan tóun fi ń ṣeré yẹn ilé tí
ilé tí ń da láàbò ara. Òòṣà bàbá jẹ́ òòṣà tó ní agbára gan. Ní àpèjúwe òòṣà yẹn ní agbára jù nítorí òun gangan ni wọ́n pè ní Òǹtàsẹ̀. Ó jẹ́ ọ̀rẹ́ Ọ̀rúnmìlà lòun fúnra rẹ̀. Òǹtàsẹ̀ lòun fúnra rẹ̀. Bẹ̀tì níbi agbára wọn fún lórúkọ oríṣiríṣi. Òòṣà tí ó burú tó ṣe pé wọ́n gun ẹṣin ké. Ipò ẹṣin ké yẹn kì í ṣe pé ẹni tí ò mọ̀ kọ́ o, ẹni tó gun ẹṣin yẹn wà gbogbo ló fẹ́ pa. Ìgbà tẹ́ ẹ̀bẹ̀ pọ̀ ló pẹ̀ ẹṣin. Ní ọ̀kan bẹ̀ yẹn àní lè sojú jù bẹ́ẹ̀ yẹn lọ. Òǹtàsẹ̀ òun ni ọba Olúwayé tó dẹ̀ pé tá bá wo ètùtù tí wọ́n ṣe ní Ilé Ifẹ̀, kábíyèsí Ayétótó wọ́n ṣe ètùtù ẹ̀. Wọ́n ṣe ètùtù ẹ̀ bí bó ṣe yẹ kí wọ́n ṣe torí ó ní ojú kan níbẹ̀ ní Ìyànà Ọ̀tọ̀. Òòṣà tó ní agbára gan ni. Tẹ́ bá sọ̀rọ̀ bàbá tó bá tó stage kan, á bẹ̀rẹ̀ sí affect inú èèyàn. Ó máa ń dìde bí atẹ́gùn ṣe máa ń dìde ńlẹ̀, bẹ́ẹ̀ ni òòṣà bàbá ṣe máa ń dìde lára èèyàn. Torí tí bàbá dìde lára èèyàn yẹn á máa wo rẹ̀ bíi pé òun ti ga bá sánmọ̀ dọ́gba. Tí bàbá bá dé ńgbà míì tó jẹ́ lẹ́gùn ẹ̀ gangan, ó lè jókòó ńgbà míì nínú ọkàn ẹ̀ àbí òun fúnra rẹ̀ á máa wò níwò pé òun wà nínú aginjù igbó. Ní gbogbo ìgbà yẹn, gbogbo ẹni tó bá ń bá sọ̀rọ̀, ọ̀rọ̀ táwọn ẹni yẹn ń bá sọ máa dàbí pé ó ń gbóhùn ẹyẹ, ó ń gbóhùn ẹranko. Gbogbo àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tí wọ́n bá pariwo sí létí, ó máa sọ ẹni yẹn dẹlẹ́kanra. Ṣé mọ̀ pé ẹni tó ń fi tí ó yẹ pé gbogbo èròǹgbà ẹ̀ ni pé mo wà láàrin aginjù, táwọn èèyàn kan máa ń pariwo lọ́dọ̀ ẹ̀, ṣé mọ̀ pé ẹni yẹn máa dèèyàn burúkú because ó máa sọ àwọn ọ̀rọ̀ tó máa padà bí kó sá sọ̀rọ̀ kan tó máa lágbára. Tó bí òòṣà bàbá ṣe ní agbára tó òun nìyẹn. Ìwọ tó bá jẹ́ lẹ́gùn ẹ̀, ọmọ ọkùnrin ni ẹ, obìnrin ni ẹ, ọ gbọ́dọ̀ ṣe òòṣà bàbá nìkan fún yàn kó níyẹn mọ́ ya wèrè. Kì í ṣe wèrè tó máa bọ́ aṣọ o. Ṣé ọ̀pẹ́ni téèyàn ò lè bá gbé? Ṣé gbogbo ìgbésí ayé ẹ̀ kanra ni? Ṣé ọ̀pẹ́ wèrè náà máa perú èèyàn bẹ́ẹ̀? Táwọn máa ṣọ̀ṣọ́ bá lọ́wọ́ fún èèyàn ní ọ̀dọ̀ wa, wọ́n máa ṣe bùkú fún. Bùkú yẹn jẹ́ ìyàwó ẹ̀, wọ́n máa ṣọ̀ṣun, wọ́n máa fọ Bàtálá kún. Á lè ní onítìjú. Kò ní jẹ́ gbogbo ìgbà ló máa jẹ́ pé spirit òòṣà yìí ló máa wà lára ẹni yẹn. So á lè máa fàyè lẹ̀ fún ìyàwó ẹ̀, bùkú ìyàwó ẹ̀ ni bùkú jẹ́. Á lè máa fàyè lẹ̀ fún ìyàwó ẹ̀, á lè máa fàyè lẹ̀ fún Ọ̀ṣun, á lè máa fàyè lẹ̀ fún Ọbàtálá. Ọbàtálá tó bíi pé bàbá ńlá gbogbo wa, gbogbo àwọn òòṣà yẹn ni Ọbàtálá jẹ́. So á lè máa fàyè lẹ̀ tó pé tọ́wọ́n bá ti pè kò ní bà lé ẹni yẹn, ètí á máa bá a lọ. Níbi tí bàbá gbé ní agbára dé, bàbá òde kì í gba ìwà kàláyè. Wípé kéèyàn jẹ́ èèyàn aburú kò lè dúró lágọ̀ọ́ ara ẹni yẹn o. Ìwọ tó bá jẹ́ oníbàbà, o ò lè ṣe ṣìnà. Tó bá ti mọ ọkùnrin kan pẹ̀lú ẹ̀, kó tó tún sọ pé bóyá ọkùnrin mi rè, kò ní gbà o. Àfi tí ẹni tó fẹ́ yẹn bá ṣẹ̀, tọkọ téèyàn fẹ́ yẹn tó bá ṣẹ̀, tó bá yẹ pé obìnrin náà, tó bá yẹ pé ọkùnrin náà ló bá fẹ́ yàwó, ó dìgbà tí ìyàwó yẹn bá ṣe òòṣà bàbá kó tó kí ìwọ ọkọ tó lè kọ́lẹ̀. Tí ọkùnrin bá ṣe oríṣiríṣi fún ẹ, tí ò bá tí ì ṣe òòṣà bàbá, o ò lè kọkùnrin yẹn sílẹ̀ o. Kò náà fẹ́fẹ́ lómi. Tó bá lè sọ pé bóyá ogun jà yàn bì kan, tí àbàbá fẹ́ lọ bá yàn ja ogun yẹn, á ja ogun yẹn tó ní gbúgbó ẹ̀ mọ̀ láyé ni. Kì í ṣe pé àjàṣẹ́kù, kò ní jẹ́kù, á jẹ́ tán pátápátá. Ìwọ tó ojú ní bàbá ò gbọdọ̀ ṣàgùn sí yàn.
pé mo ṣe wà àwọn èèyàn máa ń pariwo mi gan pé mo burú gan ẹlòmíì bẹ́ẹ̀ bá ṣe gbórúkọ mi gan níta kò ní mú yín láti súnmọ́ mi ẹ máa fẹ́ sá fún mi pé ẹni yìí máa burú gan ẹlòmíì sọ pé ojú mi le ẹlòmíì ní ohun mi dàbí ohun ọkùnrin mo jọ bàbá tó bí mi níbi fọ́ìsì yẹn kò dẹ̀ sí nǹkan tó fà ní pé mi ò lè ṣèkà fún èèyàn mi ò sì lè jẹ́ kí n máa fi gbogbo ara bá èèyàn ṣe tẹ́ bá ṣẹ̀ mí bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ bá kúrò mi báyìí tí mo rí nǹkan tẹ́ fi ṣẹ̀ mí mo gbọ́dọ̀ pé kí n sọ fún yín kílẹ̀ tó ṣú tí mi bá sọ fún yín tínú bá fi bí mi bí ò ṣe yẹ kínú bí mi òòṣà mi máa bínú sí mi fúnra mi kí ló dé tó máa fi bínú pé kí ló dé tí mi sọ fún wọn. nínú kọ́ńpàdì ya ò gbọ́dọ̀ yan gbúgbúrú ìgbà tó ṣe pàápàá a ò gbọ́dọ̀ yan lásìkò ẹ̀rùn yìí tá a bá dẹ̀ fẹ́ yan gbàdo Ògún kò gbọ́dọ̀ ta a ò gbọ́dọ̀ sun ẹ̀sùn ṣu láì jẹ́ kí bóyá fẹ́ fi bọ Ògún pé mo fẹ́ sun ẹ̀sùn ṣu ifun nínú ìlú kò dá kán máa sun iṣu nínú ẹ̀rùn bínú ọgbà iṣẹ́ wa gbọ́dọ̀ yan ẹ̀pà láyé àtijọ́ àwọn nǹkan ìtàn máa ń ṣe ẹ̀yìn odi ìlú náà tí máa ń lọ ṣe tán ń gbé wálé nínú ẹ̀rùn a ò gbọ́dọ̀ gbá epo nínú ẹ̀rùn ní ayé àtijọ́ tó bá fẹ́ gbá epo ìdájí tàbí ìrọ̀lẹ́ pátápátá àdí ẹ̀yàn a ò gbọ́dọ̀ bù sórí iná kó gbóná kó rùn jáde nínú ìlú àti ẹ̀ gbọ́dọ̀ ṣe rárá nínú ọgbà tá a wà yìí bẹ́ẹ̀ ni sìgá ìwọ tó bá jó ní bàbá o tó bá sọ pé òun mu sìgá òun ṣo ní bàbá o òun ni ṣàpégbà míì ẹlòmíì ó máa ń kọ́ mọ̀ pé tẹ́ bá rí pé èèyàn kan ní orúkọ tórúkọ yẹn loud ó lè máa sọ pé òun ọmọ lágbájá obìnrin mi máa ń torí orúkọ lọ fẹ́ ọkọ tipátipá tẹ́nìyàn ò fẹ́ fẹ́ láti lè jẹ́ orúkọ ẹnìyẹn kì í ṣe pé ẹnìyẹn nífẹ̀ẹ́ láti fẹ́ bàbá yẹn bí ó ṣe wúwo tó lẹ́lòmíì ṣe máa ń sọ pé òun ò ní bàbá kò débẹ̀ gangan o ìwọ tó bá fẹ́ ṣe òòṣà bàbá tó o fẹ́ ṣe òòṣà bàbá gangan oṣù mẹ́ta ni o fẹ́ lò òṣùpá ojú ọ̀run náà dẹ̀ máa kà fún ẹ ó dẹ̀ máa pa orí rẹ lóṣù mẹ́ta àwọn àìṣẹ̀ wà lọ sọ́jà ìgbà ẹnu ẹ̀ṣẹ̀ do ní bàbá ibi tó wà yẹn ni wàá ti máa mọ èwo ẹ̀ lòun náà ti máa fẹ́ ara ẹ̀ hàn ẹ́ ó ní bàbá dẹ̀ máa ń bímọ bìkọ́ tó ti ṣe bàbá fẹ́mi láti kékeré mo dẹ̀ bọ́kùnrin mo bóbìnrin bẹ̀tì èwo ẹ̀ ṣe é pamọ́ níbi tó ṣàmìgbé lédè tó bá náà fẹ́ gbẹ̀dìyẹ ó gbọ́dọ̀ fún lẹ́ran tó bá gbẹ̀dìyẹ o lè wá lọ fẹ́ràn dúpẹ́ ó gbọ́dọ̀ fún lẹ́ran tó bá fún lẹ́ran ó lè gbọmọ lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ o lè fún lẹ́dìyẹ o tó bá ṣe nǹkan yẹn tó kó wá dápà bàbá mo wá dúpẹ́ oore ẹran màálù tí mo rà wá fún ẹ̀rẹ̀ á náà máa pa wọn sọ gbé wọn àwọn jọ ṣiṣẹ́ ni káwọn jọ jẹ́ nígbà tí èèyàn lówó lọ́wọ́ tóun ní kó má dìyẹ wá tó wá ní kó lọ mẹ́ran wá èèyàn burúkú ni ẹ́ ohun tó ń ṣe nìyẹn á dà sórí ìwọ fúnra rẹ tó bá fún wọn lẹ́dìyẹ inú ilé ẹ̀rẹ̀wọ̀ lẹ́ẹ̀kan yẹn níjẹta ńgbà tí mo dé mo fẹ́ sùn bẹ̀ ó dìde sọ fún mi pé kí n má sùn dọ̀hún ó ní kí n má sùn nílé ẹ̀rí mọ́tírasì nílé ó ní kí n má sùn bẹ̀ àlejò wà nílé mo ń gbóhùn yẹn ni àwọn àǹtí mi sùn báyìí níjẹta àǹtí mi ní àwọn òsùn lè bà bẹ́ẹ̀ ni mo ní mo ṣe fẹ́ wọlé pé àlejò pọ̀ mi má sùn bílé ni o àlejò pọ̀ mi má sùn bílé ni o wọ́n gbọ́dọ̀ dẹ̀ máa dẹ̀kan náà báyìí mo bẹ̀rẹ̀ sí ní gbó oríṣiríṣi séǹtì bẹ̀rẹ̀ sí ní bùsùnrẹ́ àkó báàgì mi kúrò nù létẹ̀ wọ yẹn ni ọjọ́ ìṣàtẹ̀pọ̀ tó nìyàn bá búlọ́ọ̀kù tán pátá tá a bá fi béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ní nǹkan báyìí nìkẹ́ni yẹn fún òun ó lè sọ fẹ́ nìyẹn pé mi gangan ni kí n ra nǹkan tí máa tẹ́ nìyẹn tọ́nà nìyẹn máa fi ṣí á ní kẹ́ni yẹn máa sanwó wọn ò dẹ̀ bí aláyàmí dákí ní mi lówó lọ́wọ́ mo gbọ́dọ̀ ṣe ọ̀nà ẹni yẹn á ṣí kó ń rí bọ́nà yẹn ṣe lè bó bá yẹ pé ọ̀nà bá dí ẹni yẹn lọ́wọ́ ó tẹ́ lọ́rùn kó lọ pa ẹni yẹn kẹ́ni yẹn lè rọ́nà lọ bẹ́tẹ̀ ni àárọ̀ nà lọ kì í jíjà tí ó kàn kì í dá sọ̀rọ̀ lọ́rọ̀
àwa tá bá jẹ́ oníbàbá ẹ̀ẹ̀kan lè rí kán máa jóbi kankan sọ pé òṣàwọn dé kó sọ pé ẹ̀gùn yẹn dé ẹni tán bá pè kì í dé nísìnyí tẹ̀sí débi látàrọ̀ àpè ọ̀yá wa dé òdò wa bá wa ń bí ńgbà ká pè lórí fóònù nísìnyí wa bá wa ń bí gbogbo òṣà ní o kì í ṣe ọba lóyè nìkan gbogbo òṣà bó ṣe rí nìyẹn o tán bá pè kì í dé o Cultural TV gbogbo ohun tá ti bẹ̀rẹ̀ láti ìjọ́ tá ti bẹ̀rẹ̀ ọdún gangan kò sùn ìgbà tó bẹ̀rẹ̀ ti ṣe lórí ẹ̀ báyìí ó sọ ojú laptop ẹ̀ ó sọ di Kampala ṣe mọ̀ kó nǹkan tá à ń sọ gbogbo àgbáyé ló ń gbọ́ òun fúnra rẹ̀ tó jẹ́ Cultural TV tó bá gbọ́ ó máa rẹ́rìn pé ayé ìtúná tí ọ̀rọ̀ pé snap ẹ̀ tí mo ní àtà ló tún mú Kampala ló ní ọmọ Kampala o iṣẹ́ bàbá lòun fẹ́ ṣe o bóyá sọ ojú mo ní kó má ṣe mọ́ ó ní wà ló laptop kejì àwa pè tó ló máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ mi bí o kì í ṣe bí ọ̀sán yìí o ó yàtọ̀ sọ́sán yìí o èmi ò gbọ́rọ̀ ẹ̀ o a máa pe ẹni tó gbọ́ èdè ẹ̀ wá a dẹ̀ máa sọ ihun tẹ́ ẹ jẹ́ lánàá ó máa sọ ihun tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe dé bí ó máa sọ gbogbo nǹkan tẹ́ bá ṣe ó máa sọ gbogbo ẹ̀ jáde tẹ́ bá ní tí òfé ẹni tó bá ń jẹ́ kó máa ń fi òfé sọ̀rọ̀ tó bá gbọ́ nǹkan tó ń sọ ẹ máa gbọ́ a máa lọ bèrè ní ọwọ́ ẹ̀ lábàdẹ̀ bèrè pé tó bàbá ọdún tá fẹ́ ṣe lọ́dún yìí a máa nídìí káwọn èèyàn ya fọ́tò a máa nídìí kí ká ṣe fídíò ká tẹ̀lé máa wò ní ilé tó bá ní a máa fún un ní odidi ẹlẹ́dẹ̀ ńlá kan fún ẹni tó máa gbé kámẹ́rà wá. àwọn àǹtí ọdún bá pọ̀ tún la àwọn máa gba àkókò adìyẹ kọ̀ọ̀kan àkókò adìyẹ kọ̀ọ̀kan kẹ̀ ó bá ní ká dínkù kọjá kóun lọ wò náà pàtó dẹ̀ máa padà fún adé sí onímọ̀ àbá àkókò adìyẹ 9 gbogbo àwọn ọmọ mi lòyìnbó wọn máa wálé àwọn òyìnbó tèmi náà dé báwo la ṣe ní lo fóònù kò sí bá ṣe ní lò ó a gbúdọ̀ lò afúnládìyẹ 9 afúnlọ́yìn ẹlẹ́dẹ̀ ńlá kan mi ò rí fídíò ẹyọ kan wòde ni ó jẹ́ kán rí ṣe o ó jẹ́ kán rí edit fọ́tò bàbá tó wà lọ́wọ́ mi fóònù tó yà ó kọ̀ndẹ́mù fóònù yẹn nítorí pé èmi rárí ẹ̀ gangan kì í ṣe pé òṣà kan ló bí mi nínú ẹ̀ ìwọ tó bá dẹ̀ jẹ́ ní bàbá ó gbọ́dọ̀ ṣọ́rọ̀ ẹnu ẹ̀ láti sọ ó gbọ́dọ̀ ṣọ́ wà láti hù ó gbọ́dọ̀ ṣọ́ ṣìnà láti ṣe ó gbọ́dọ̀ ṣọ́ wà ó gbọ́dọ̀ rìn síbi tí wọ́n ti máa gbá ẹ bí ò ṣe yẹ kí wọ́n gbá ẹ ó gbọ́dọ̀ rìn síbi tí ìwọ fúnra ẹ̀ gan ti lè forí gbá nǹkan yàtọ̀ sí pé Ọbalúwayé ló bí mi inú òòṣà ìwọ tán bá dìde gbé jókòó sórí ìjókòó ẹ̀ tó lórí ìjókòó tiẹ̀ tán bá gbé jókòó síbẹ̀ tí wọ́n ṣe fún ẹ tó pé tó wá dijọ́ kejì tí wọ́n mọ̀ṣẹ̀ sí bùkún fún ẹ tó ń ṣètùtù yẹn tó lóṣù 3 tó lọ sọ́jà tí kì í ṣe pé nígbà tí mo rárí òòṣà yìí Ọbalúwayé ló bí mi ń bẹ̀ ẹ máa ti mọ̀ nínú ara ẹ̀ nǹkan téèyàn bá ń jẹ ló máa lè sọ bó ṣe rí lẹ́nu nǹkan téèyàn ò jẹ kò lè sọ bó ṣe rí lẹ́nu ògbó ẹ̀ wà ọmọ mi tí mo ti ṣe fọ́mọ mi kan òun lẹ̀gbọ́n ilé tí mo sọ tán ló sùn yẹn ó gbé bó ṣe gbé kinní yẹn báyìí ó gba ọpá ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti ṣe òòṣà yẹn o mo ti ṣe fún o ó ti ṣe òòṣà Ọbalúwayé gangan mo ṣe fún mo ṣe bùkún fún mo ṣe fún ó ṣe bùkún òòṣà Ọbalúwayé ó ṣe rinlẹ̀ Ọ̀ṣun wà ń bẹ̀ tó tábà lè tè fi àwọn òòṣà tó tún ṣe kinní bẹ́ẹ̀ yẹn àlèṣe tó rọmọdé ṣì ní ó gba ọwọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ṣe náà kó dídì kan la fi wẹ̀ fún kó tó dáwọ́ yẹn padà so wọ́n tó bá wà nílé ẹ̀ o gbọ́dọ̀ ṣọ́ra o gbọ́dọ̀ ṣe gíragíra o gbọ́dọ̀ ṣe pé bóyá mo mọ nǹkan yìí tán o lè ṣe lọ́dọ̀ Ọbalúwayé o lè ṣe o gbọ́dọ̀ fi ìgbálẹ̀ yẹn ẹ̀rùn báyìí láyé àtijọ́ wọn kì í fi ìgbálẹ̀ gbá ta wọ́n máa lọ gé ọ̀ṣọ́kòtù tó ti gbó tó gùn dáadáa òun náà máa lọ gé wọn á dì àtóbi àdàbí ìgbálẹ̀ òun wọn wá kó sínú ìwé àgbọ̀n òun náà máa fi ń gbálẹ̀ láyé àtijọ́ wọ́n máa tún lọ gbẹ́ ìmọ̀ ọ̀pẹ wọ́n á tún dì papọ̀ òun náà fi ń gbálẹ̀ ìgbálẹ̀ gangan ò gbọ́dọ̀ lò ó
bínú ilé ẹ̀ ṣe wà yẹn aṣọ la fi ń gbálẹ̀ ẹ̀bẹ̀ o ẹ ò gbọ́dọ̀ dá omi gbígbóná síta tútù gan láti dà síta kì í ṣe fún olóòṣà yẹn nìkan fún gbogbo àgbáyé ni ìkan ṣẹlẹ̀ mo máa ń sọ tí bá ṣẹlẹ̀ fún wa pé mi ò máa ń sọ sítórí èèyàn máa ń sọ sítórí nǹkan tó ṣẹlẹ̀ lójú mi àbí tó ṣẹlẹ̀ sí mi ni mo máa ń sọ mo ń gbé ní AMJ ẹni yẹn bọ ẹ̀fọ́ tán lókè ó wá gbé ojú wíńdò da omi gbàtílẹ̀ máa mọ́ gbogbo ara ọmọ ẹ̀ ti bó èmi ń gbé fàyà náà bá sára bá mi pa ayé ọ̀ṣun yóò bá wo ara ọmọ òun mo ní kí ló ṣọmọ ẹ báyìí gẹ wá lọ sí Ọ̀tà ìgbóná eléyìí kì í ṣe ìgbóná kékeré ìgbóná tó máa ń yára pa ọmọ nìyí nígbà tí mo lọ mo wá ní kó bá mi pé bàbá nílé dádì mi ẹ wá dáhùn pé kéèmí má má dáhùn òun kọjá lọ pẹ̀lú àwọn ọmọ òun ó wá da omi gbóná ṣé tó di pé àwọn ọmọ tiẹ̀ fẹ́ jẹun ó sọ wọn ọmọ tàwọn náà dá láàbọ̀ ara àwọn dẹ̀ kó mi gbóná òun dá padà fún pé tí kìí wáyé pé mi tí mò ń gbé bẹ̀ ni ilé òní bú wọn bá ọmọ náà bàbá ẹ má yẹ kán sọ mí lẹ́nu mo ti ń ṣèṣègùn nínú ilé yìí ó bá dáwọn ní kí ló mú kọ́ báyìí kí mú kọ́ báyìí tí bá ti délé báyìí kí n fi kán fi pa lára kán má ta gbogbo ibi tómi yẹn ti lé o kán má já o la bá fi pa ọmọ yẹn lára ìgbà tó máa da aago 6 rọ̀lẹ́ ó ti gbẹ mọ́mọ yẹn lára ara ọmọ yẹn ti gbẹ tó pé ọmọ yẹn gbogbo ara ẹ̀ báyìí ojú ibi tí kinní yẹn gbẹ mọ́ ó dá dúdú lára ẹ̀ níbi tó ṣàyẹ̀ tó gbé lágbára dé àsọtán lọ̀rọ̀ bàbá mi òun máa ń báyàn bẹ̀bẹ̀ fún Elédùmarè ni mo máa sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn pé àwọn èèyàn máa ń ṣàṣọ àṣìṣe ọ̀rọ̀ Ọ̀ṣun fún wọn lọ́mọ o Balóayé fún wọn lọ́mọ o ṣé inú yàrá yẹn ló ń kọ́ ọmọ sí ni àbínú kòkò Ọ̀ṣun lọmọ wà ní a máa bẹ̀ ẹ́ pé lágbájá irú ìyá tèmi ní ìsìn àbẹ́ lọ́nà ìyá mi wọ́n wá bẹ̀ bàbá yìí ó wá bá a sọ pé òun á jíṣẹ́ fún onípò Elédùmarè ṣe bọ́dà yìí pé ìpele sípele ni ìgbà tó ń bá sọ fún ipò Elédùmarè ẹ̀yìn àwa gbéra lọ sọ fún Elédùmarè òun ló máa dà wọ́n láàmú ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ ń kọ́ ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ ń kọ́ wọ́n máa ń fún mi lóúnjẹ wọ́n máa ń tọ́jú mi títí Ọlọ́run máa fi ṣíjú wo ẹni náà tó máa fi lóyún tó máa fi bímọ ẹni tó wá ń báyàn ṣe wàhálà tó ń sáré s'Elédùmarè yẹn nígbà tá a wá rí nǹkan yẹn kí ló yẹ ká ṣe fún un ó yẹ ká dúpẹ́ kò sí òòṣà kan tó wá sọ pé òun ló ṣe ọmọ fún mi Ọlọ́run ló ń ṣe ọmọ ìránṣẹ́ náà jẹ́ àwa máa bẹ̀ wọ́n níṣẹ́ ni wọ́n dẹ̀ máa lọ jíṣẹ́ bí ó ṣe ń ṣe lọ́dọ̀ mi lèmi ṣe ń sọ yẹn bó dẹ̀ ṣe wà láyé àtijọ́ ni òòṣà bàbá ọ̀dẹ̀ ní ká má ṣiṣẹ́ mo ẹjẹ́ lóòṣà tó yìí mo níṣẹ́ tí mò ń ṣe oníṣègùn ni mí oníṣòwò ni mí òòṣà kò sọ pé ká má ràn ọmọ léèwé ọmọ gbọ́dọ̀ kàwé àwọn ọ̀rẹ́ ni ràn wá rárá a sì gbọ́dọ̀ ràn ọmọ èyí tó bá dẹ̀ ti kàwé a gbọ́dọ̀ jẹ́ kó ṣe iṣẹ́ kó ní iṣẹ́ lọ́wọ́ láyé àtijọ́ gbogbo àwa tá a jókòó ti ṣẹ́ lóde òní àti ìtò jókòó tì ọmọ ọjọ́ la jẹ́ torí láyé àtijọ́ tá a wà lábúlé wa tá à ń sọ yẹn tó bá dijọ́ ọ̀sẹ̀ kọ̀la àwọn ìyá yẹn máa dé níjọ́ ọ̀sẹ̀ kọ̀la wọ́n wá ṣọ̀sẹ̀ tó bá ṣọ̀sẹ̀ tó bá dijọ́ kejì ọ̀sẹ̀ wọ́n á padà lọ síbi iṣẹ́ wọn 17 days tàdógún dẹ̀ ní ọ̀sẹ̀ òrìṣà àwọn bàbá wọn wá ṣọ̀sẹ̀ eégún ńlé tó bá dijọ́ kejì gbogbo ará alé wọn wá ṣọ̀sẹ̀ òòṣà ní oko oníkálukú máa gba ibi iṣẹ́ ẹ̀ lọ mo máa ń fi àwọn elérìn ilẹ̀ Abẹ́òkúta mo fi ń ṣàpẹẹrẹ fún àwa tá a sọ pé tó bá rí kí ni iṣẹ́ lágbájá ní òòṣà níṣẹ́ òun ọ̀lẹ ni òòṣà kì í ṣiṣẹ́ ẹ̀sìn ni kì í ṣe àṣà ní ká wọṣọ àṣà ní ká dirun àṣà ní kí a múra bí ó ṣe múra yá àtijọ́ òòṣà tá a jókòó tì ẹ̀sìn wa ni ibi tẹ́gbọ́n tá a bá ṣiṣẹ́ lọ tá a ṣiṣẹ́ bọ̀ tá a dé lálẹ́ a máa bọ́ sídìí Ọ̀ṣun a máa di òpó Ọ̀ṣun mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o àwọn ọmọ mi lọ léèwé láyọ̀ wọn dé láyọ̀ èmi náà lọ bí iṣẹ́ láyọ̀ wọn dé láyọ̀ owó tí mo rí jẹ́ kí n jèrè ń bẹ̀ má jẹ́ kí n ṣọ́ọ̀tì o ohun tó ṣàwá wà fún nìyẹn láyé àtijọ́ ẹni tó bá ṣe ń ṣe nǹkan àlejò kì í lọ sídìí òòṣà nígbà tó bá parí ẹ̀ tán ó léwé tó máa já ó ní bọ́n ṣe máa ṣe ó máa lọ fi wẹ̀ kó tó lè dédìí òòṣà kóhun lọ bò ṣẹ́nu ọ̀nà òòṣà lá máa dúró tíjọ́ 5 yẹn máa fi pé
oyè yàtọ̀ sóòṣà, àpọ́nlé lóyè. Oyè kì í ṣe ẹ̀sìn, àpọ́nlé ni. Ìwọ tó bá sọ pé wá jẹ́ olóyè kan bóyá pé wọ́n fẹ́ jẹ ẹni oyè nínú òrìṣà, àpọ́nlé náà fún ẹ kì í ṣe ẹ̀sìn. Bí mo mí ní káyọ̀ oyè tí mo jẹ́, ẹ lè rí kí n kọ́ sórí orí ẹ̀rọ alágbèéká mi àbí kẹ́ rí online pé mo joyè báyìí bẹ́ẹ̀ tíjọ́ tí mo bá jẹ́ táwọn ọmọ bá ti lè post ẹlẹ́kan máa rí pé ìyá ẹ̀ lọ joyè báyìí. Oyè tí mo jẹ́ kó láòdù gan, oyè ìlú mi ni. Ìgbà tí wọ́n fi mí jẹ olórí àbí Ògbó tilé tó kó ìlú Ọ̀tà. Èèyàn lè mọ̀ pé mo rárí Ọ̀ṣun, èèyàn lè mọ̀ pé mo ṣe bùkú Ọbalúayé. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn táyé wá di alátagbà yìí, òun ni àwọn èèyàn wá rí bá òòṣà yìí ṣe. Ẹlòmíì kò mọ̀ pé mo ṣe òòṣà míì lẹ́yìn òòṣà Ọbalúayé yẹn. Nígbà tí mo fẹ́ lọ sí ìlú òyìnbó, Ọ̀ṣun ni mo gbé lọ sí ìlú òyìnbó lálákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì eégún àtọ̀ṣun. Ẹlẹ́ẹ̀kẹta òun ni mo mú ìléwọ́ bàbá ẹyọ kan dání, mo dẹ̀ fi ṣiṣẹ́, mo fi dábìrà ń bẹ̀ torí ó ti ṣáájú mi débẹ̀. Òòṣà àbàjẹ́ òòṣà tó dáa, ó máa jà lọ́dún yìí. Ohun tó dẹ̀ máa fi jà lọ́dún yìí, ó máa bá wọn onírọ́ wí. Gbogbo àwọn tó fi òòṣà ń parọ́, ó máa bá wọn wí. Ó máa bá wọn wí. Ó máa fi ikọ́ jà, ó máa fi ẹ̀fọ́rí jà, ó máa fi ara gbígbóná jà. Tí àwọn nǹkan yẹn, gbogbo ẹni tó bá lè lọ ṣe nǹkan ẹ̀rọ kan ṣe sílé. Kódà bó ṣe sọ̀rọ̀ ẹ̀ ní ọdún yìí ni pé àkókò ọ̀run pé wá lọ jẹ́rìí àkókò ẹ lọ fi sẹ́nu ọ̀nà. Òun máa rẹ́ni tó máa yọ kúrò mẹ́kùn tó wọlé. Kì í ṣe òun nìkan ló ń dárìn. Òòṣà tó wà lọ́dọ̀ Ọbalúayé pọ̀. Ọ̀dọ̀ ẹ̀ ní báyìí ń gbé, Ọ̀ṣun dẹ̀ ní báyìí. Obìnrin tó burú jù ní òun ló yọjú lóróró. So òun àti ẹ̀ní ló lè jíjọ gbé. À ń pè kan ní awẹ́bí abẹ́rẹ́ àgùrùbọ́gílẹ̀jẹ̀ tí ogun àgàn. Òun ọ̀pẹ̀lẹ́nu jọ gbé tó bá fẹ́ báyàn jà. Ẹ máa rí pọ́n kan máa mú yàn, á rí tíntìn bí wọ́n fabẹ́rẹ́ gún ẹni tó ránṣẹ́ nìyẹn. A ní lọ bá mi fabẹ́rẹ́ ọ̀yá, lọ bá mi fi kan lára tó tòótó. Ìyẹn ló jẹ́ pé tó bá mo ṣe ló máa bára rẹ́, a máa rí wúro, ẹ máa rò pé bóyá ooru, bóyá oòrùn ni. Rárá o, kì í ṣe bẹ́ẹ̀. Kéèyàn tó ti lọ lo nǹkan ẹ̀rọ. Ọdún tá a dẹ̀ mú yìí kí ẹlẹ́nu kó ṣọ́nu, ká má sọ̀rọ̀ gbàù, ká má bàa ti bí ẹnu bọ́ sórí àìsàn àbí ká ti bí ẹnu rí àkóbá. Kí ọlọ́mọ kó dẹ̀ tọ́jú ọmọ. Nítorí ó ti sọ fún wa pé àwọn ẹ̀mí àìrí kan máa wọ bánú afẹ́fẹ́ jà. Tó yẹ pé tó bá dẹ̀ ti lọ kó sínú èèyàn kan tó ti sọ̀rọ̀, ẹni yẹn kàn sọ tí ẹni. Ṣùgbọ́n tí ẹ̀kan yẹn bá ṣẹlẹ̀ ẹni yẹn náà máa sọ pé ó ṣe. So a gbọ́dọ̀ ṣọ́ ẹnu. Ọdún tá a mú èyí oyún ṣíṣẹ́, ó ti sọ pé àwọn kan wà tó ṣe pé àwọn ọmọ kan ń bọ̀ téèyàn lè oyún wọn ṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ máa lóyún tí ò ní ṣe píríọ̀dù rárá tó máa lóyún. Tó yẹ pé oyún á ti máa lọ sí oṣù 2-3 kó tó mọ̀ pé oyún wà ní ara òun. Tí a bá rẹ́ni tí inú ẹ̀ ṣẹlẹ̀ sí, tọkùnrin bá ní òun ò fẹ́, nígbà tó bá bímọ tó máa tó 40 ọjọ́, ẹni tó ní ọmọ yẹn Ọbalúayé máa lọ hàn léèmọ̀. Ó ti sọ iṣẹ́ tó fẹ́ ṣe lọ́dún yìí, ó ti ń sọ. Ó dẹ̀ sọ ó ní ara máa ní wá o. Lọ́dún tá a fẹ́ mú yẹn, ó ní a máa rí ìnira díẹ̀. Bóyá sọ lọ́dún tó kọjá náà nìyẹn. Gbogbo tó dẹ̀ náà máa ṣẹlẹ̀ lọ́dún tó kọjá náà ló padà ṣẹlẹ̀. Kó ní kálukú ṣàṣe òtítọ́. Ohun tó ní kálukú bá gbọ́, tó bá nígbàgbọ́ ń bẹ̀ kó ṣe. Torí èmi ò lòdì sí nǹkan kan. Pé ẹlẹ́sìn kan ní ẹ̀hún ṣe lẹ́sìn kan, kò sí tẹ́mi lòdì sí ń bẹ̀. Torí gbogbo àwọn ẹbí mi náà ló wà ní left and right. Kò dẹ̀ sí ìtòkọ tèmi nínú gbogbo wọn. Sobi tó ní kálukú bá nígbàgbọ́ sí, kálọ̀ tó ti ṣọ́ ibẹ̀ yẹn, ká dẹ̀ mọ̀ tá máa ṣe lé lórí. Inú ẹ̀rọ tó máa lówó. Ẹni tára máa dẹ̀, ní tára máa ní, ìtara òní ní gbogbo wa. Lágbára lọ́wọ́ Elédùmarè. Bó wa tá dẹ̀jẹ́ ṣe nǹkan tá a jẹ́ olóòṣà, ká ṣètò ká lè ṣàdúrà fún gbogbo àgbáyé kí a má rí nira.